Ọpọ́n ìtẹ̀wé Yorùbá. Ọpọ́n ìtẹ̀wé Yorùbá ojúlówó ti jáde o. Yoruba Keyboard Pro láti ọwọ́ èmi ọmọ yín àti ọ̀rẹ́ yín Hakeem Adéníyan tẹ́ ẹ tún mọ̀ sí Òdo Owóbámirẹ́. Kọ́rọ̀ tó dayọ̀ ojú ti rí, iṣẹ́ ńlá la ṣe sínú ọpọ́n ìtẹ̀wé yìí. Ẹ̀yin náà ẹ wò ó. Àwọn àmì ohùn Yorùbá ni a fi sórí ìlà àkọ́kọ́ lọ́tọ̀ fún àrọ́wọ́tó. Ẹ wò báyìí. Do ní, re ní, mi ní, ọmọ ìsàlẹ̀ ní, àmì àsopọ̀ ní. Bákan náà, do, re, mi, ọmọ ìsàlẹ̀ ní, àmì àsopọ̀ ní. A ṣe ní méjì méjì fún àrọ́wọ́tó. Bákan náà ni mo pèsè àmì náírà owó ilẹ̀ wa nífaratì ní òní. Náírà nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àmì ìṣirò ló wà níbẹ̀. Níbi tá a bá ti rí tíún nígun kan lókè kọ́kọ́rọ́ kan, èyí túmọ̀ sí pé àwọn àmì kan tún farasin sísàlẹ̀. Ẹ wò báyìí. Àwọn àmì ìṣirò ní lóríṣiríṣi. Bí tá a bá ti rí àmì tíún báyìí tó wà nígun lókè, ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì tó wà nísàlẹ̀. Tá a bá tẹ àmì náírà yìí mọ́lẹ̀ báyìí, a máa rí àmì dọ́là. Tá a bá tẹ A olórùka mọ́lẹ̀, a máa rí oríṣiríṣi àmì tí a ti rí báyìí. Ẹ jẹ́ kí a fún wa ní àwọn àpẹẹrẹ lílo nǹkan wọ̀nyí. O, wó, la, fi, ń, wó, bí, gbà, á, bá, so, ló, kè, gbẹ̀, rún, la, fi, ń, wá, a. Owó la fi ń wówó, bí ẹgbàá bá so lókè, ẹgbẹ̀rún la fi ń wá a. Ọmọ, ẹni, ò, ṣè, dí, bẹ̀, rẹ̀, ká, fì, lẹ̀, kẹ̀, sí, dí, ọmọ, ẹ, lò, mí, ìn. Ọmọ ẹni ò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀, ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Kọ́, rọ̀, tó, dá, yọ̀,
ojú rí, kọ́rọ̀ tó dayọ̀ ojú rí. náírà ẹgbẹ̀rún méjìlá, ọgọ́rùn-ún mẹ́rin, àádọ́ta ẹ̀ta. kì í ṣe gbẹ́ dọ́là márùn-ún. bí ayé ṣe bàjẹ́ tó, náírà ẹgbẹ̀rún méjìlá, ọgọ́rùn-ún mẹ́rin, àádọ́ta ẹ̀ta kì í ṣẹgbẹ́ dọ́là márùn-ún bí ayé ṣe bàjẹ́ tó. àmì ìránmú náà tún wà fún àwọn onímọ̀ fònẹ́tíìkì nínú èdè Yorùbá. àwọn àpẹẹrẹ ni ì, bọn, ìbọn. ẹran. àdán, àdán. ṣé ti rí? ìdun, ìdun. àpẹẹrẹ míì tún ni àbọ̀n, àbọ̀n. ìyẹn ẹyìn tí ò tíì pọ́n. àpẹẹrẹ míì tún ni ìyẹn, ìyẹn. àwọn tó ń ṣe àdàkọ fònẹ́tíìkì ló ń lo nǹkan wọ̀nyí. ó túmọ̀ sí pé Yorùbá Keyboard Pro ó wà fún gbogbo ènìyàn, àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ o, àti àwọn tí wọ́n kàn ń lo èdè lásán. ohun tí Google ń sọ fún wa ni pé kí àwọn ènìyàn tó lè máa rí Yorùbá Keyboard Pro gbà sílẹ̀ lórí Google Play Store, àwọn ènìyàn bíi 20 ní láti dán an wò lọ́dọ̀ ara wọn fún ọjọ́ 14 gbáko. ẹ lè darapọ̀ mọ́ àwọn tí yóò kọ́kọ́ dán Yorùbá Keyboard Pro wò lónìí nípa lílo líǹkì yìí. á jú wa ṣe o. ẹ ṣeun púpọ̀.